kí gbogbo wa, mo kí ìlọ́kùnrin, mo kí ìlóbìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, ìbà orí oko, ìbà okùn oko, ìbòkítí àwo oko, ìbà ọ̀gán mọ́lẹ̀ jù. Mojúbà gbogbo ládéládé, mojúbà gbogbo àwọn ọ̀rànlẹ̀kẹ̀, mojúbà Èrèlú, mojúbà àwọn Òṣùgbó, mojúbà gbogbo ìyá lórìṣà, bàbá lórìṣà, mojúbà ẹ̀yin ọlọ́jẹ̀, gbogbo ayé pátápátá, gbogbo yín ni mojúbà. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà, ẹ̀yin tẹ́ wà lókè òkun, gbogbo yín náà mojúbà yín. Ẹ wò, láti ọ̀dọ̀ bàbá wa Aláàfin Ọ̀wádé, a sọ pé gbogbo ayé a dúpẹ́ o, wípé Ifá lẹ́ni tá a ṣe lóore tí ò dúpẹ́, bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni. Adífá fún Ọ̀rúnmìlà, bàbá òṣèré lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kárí ayé, àwa dúpẹ́ ṣé òní tẹ́ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá àtẹ̀yin tẹ́ kì í ṣe ọmọ Yorùbá, tẹ́ fi àtẹ̀ránṣẹ́, moral support, physical support, gbogbo ohun tó jẹ́ support tẹ́ fún bàbá wa Ọ̀wádé, kò sí kankan tó kéré ń bibẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́, ilé àtọ̀nà gbogbo wa kò ní bàjẹ́. Wọ́n ní tí oko ò bá jìnnà, wọ́n ní lákìíkó. Ní òní, ọ̀rọ̀ tí mo dàbẹ́ ni pé mo fẹ́ sọ kì í sọ̀rọ̀ tó pọ̀, àní gbára wa lásìkò. Wọ́n ní ká ṣe ní pépèpé bí àwọn bàbá àsọnà, nítorí pé àròjọ músolókùn. Ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá, lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ̀rọ̀ wa máa ń dùn mí. Ẹ má bínú ẹ̀yin tí ẹ bá ń láǹfààní àti máa wo fídíò yìí, oníkálukú ló láǹfààní sí èrò títí ẹ̀. Èmi ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí èrò tèmi ṣe rí ni. Lọ́pọ̀lọpọ̀ ìgbà í máa ń dùn mí fún àwọn ọmọ Yorùbá tó jẹ́ wípé tí èèyàn kan bá wà tó bá ń ṣe dáadáa, tó bá wá ṣe àṣìṣe ijọ́ kan, kí ló dé tó jẹ́ wípé àní yọ nínú dáadáa tó ti fi ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣe ká wá fi dípò àìdá ọjọ́ kan tó ṣe yẹn? Kàkà kárí gẹ́gẹ́ bí wípé ẹlẹ́ran ara gbogbo wa, àwọn ọmọ káàárọ̀ oòjíire àní ṣe bẹ́ẹ̀ o. Á torí àṣìṣe ijọ́ kan, á dẹ̀ fi bà dáadáa téèyàn ti ṣe lọ́gbọ̀n ọdún, ogún ọdún tó ti ṣe jẹ́. Àti pé níbi ọ̀rọ̀ títí ẹ̀ wá ń bẹ́lẹ̀ yìí, bàbá wa Aláàfin Ọ̀wádé, bàbá ò tiẹ̀ wá ṣàìdá kankan níbẹ̀. Bàbá ò ṣe àìdá, torí pé Yorùbá sọ̀rọ̀ wọ́n pòwe, wọ́n ní ẹjọ́ kìí ṣe tara ẹni ká mọ́ mọ̀ dá. Eléyìí tèmi sọ yìí, opinion tèmi lèmi fi ń sọ̀rọ̀ o. Oníkálukú náà láǹfààní àti jáde kóun náà sọ nǹkan tó bá wò òun náà. Tẹ́ bá dẹ̀ wò dáadáa, àwọn oníṣẹ̀ṣe, wọ́n ní baálé ilé ẹ rọra, ìyálé ilé ẹ rọra, tífá bá fún yín lára dá ẹ rọra. Àwọn oníṣẹ̀ṣe mo fẹ́ ká wà very very careful, mo fẹ́ ká ṣọ́ra gan. If not, kéṣù ó mọ̀ lọ pàdídà kọ́ mọ̀ lé ajá o. Bẹ́ẹ̀ ni mo mọ tí mò ń sọ. Torí pé àwọn ẹ̀sìn méjèèjì tó jẹ́ sí àtọ̀húnrìnwá, tẹ́rí pé àwọn èèyàn ń sá kúrò ńbẹ̀ lónìí tí wọ́n padà wá sínú ìṣẹ̀ṣe wa. Nítorí pé kankankan wàhálà tó pọ̀ ńbẹ̀ ló fà o. Wọ́n dẹ̀ rí pé ìṣẹ̀ṣe wa, ìfẹ́, ọ̀yàyà, kárí ni, lókè kásàríyá, oyó ni ojú oúnjẹ lọ tó pọ̀ nínú ìṣẹ̀ṣe wa, àti òótọ́ ọnú tó lájẹkù tó yó ni tó jó oúnjẹ lọ tó pọ̀ nínú ìṣẹ̀ṣe wa. Èyí wà nínú tó mú kọ́pọ̀lọpọ̀ èèyàn tó máa darí padà bọ̀ wá sílé. Pé bí àjò ọ̀bá dùn, á kọrí ilé bàbá ẹni ni. Ilé táwọn èèyàn wá wá, sáwà gangan sáàfẹ́ máa fi lé ilé àwọn èèyàn káàkiri sá. Ọ̀rọ̀ mi fẹ́ dàbí àsàmọ̀, ṣùgbọ́n máa sojú àǹbẹ níkò. Kí ló ṣẹlẹ̀ ní wípé bàbá wa Aláàfin Ọ̀wádé, nínú àwọn tó jẹ́ àlàsílẹ̀ ètò wọn wọ́n fẹ́ ṣe lẹ́yìn tán bá ti ṣayẹyẹ ìwúyè tán, wọ́n láwọn lọ sí church, àwọn lọ rí ṣèdúpẹ́, àwọn lọ sí mọ́ṣáláṣí, àwọn lọ rí ṣèdúpẹ́, àwọn lọ sí ìdí èṣù àkẹsán, àwọn lọ rí ṣèdúpẹ́, àwọn wà ṣe ní eégún ńlá nígbẹ̀yìn nígbàlẹ̀, àwọn lọ sí ilé Ifá bàrà, àwọn lọ rí ṣèdúpẹ́ nílé Ifá. Ẹ jẹ́ ká jọ ọ̀rọ̀ èmi àti yín. Ṣé ọba tó sọ eléyìí tó yẹ ká rí gẹ́gẹ́ bí aláìdá? Ṣó yẹ ká rọ́bà yìí gẹ́gẹ́ bí ẹni tó wà selfish? Ṣó yẹ ká rọ́bà yìí gẹ́gẹ́ bí ọba tí kò mọ ohun tó gbé lọ́wọ́? Ẹ má jẹ́ ká tanra wa jẹ, á kàn mọ́ ẹjọ́ fìdí fọ́gbá ni. Tó bá sọ pé òun ò ní lọ ilé ìjọsìn,
kò sí ní tá a fẹ́ ṣe o. Mo dẹ̀ sọ fídíò kan bẹ tí mo ṣe níjó ní mo ní ọba pọ̀ nílẹ̀ Yorùbá lóòótọ́ mo ní ṣùgbọ́n sáà rí ọba kankan tó yẹ pé ńgbà tó jẹ ó lọ sílé ìjọsìn ó lọ rí ṣe Thanksgiving bíbẹ̀ ó lọ rí ṣèdúpẹ́ ńbẹ̀ ọ̀tọ̀ ní pé bóyá wọ́n ń ṣe ọdún òrìṣà ọba yẹn lọ síbẹ̀ ọ̀tọ̀ nìyẹn but nígbà tó joyè ẹ jẹ́ ká mú ọba ọ̀hún jáde tó gbéra tó lọ sílé Ifá tó lọ rí ṣèdúpẹ́. Ọba pọ̀ nílẹ̀ Yorùbá lóòótọ́ àwọn ọba tiẹ̀ jẹ́ dáadáa lásìkò yìí gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹsẹ̀ dórí àpèrè àwọn alálẹ̀ ẹ̀yin lòlòlò tẹ́lù lẹ́yìn gbó ikú ò ní rẹ́ yín lọ́kàn lọ bí iṣu ẹ̀gbà òsì ní gborí ọwọ́ yín dànù gbangba òjò ò ní gbá yín lójú ẹ̀ ní bá wọn bá warí warùn lójú òde àṣẹ kò ní kú mọ́ yín lẹ́nu. Nínú ọba tó ti ń jẹ́ nílẹ̀ Yorùbá ọ̀tọ̀ ni pé wọ́n ń ṣe ọdún òrìṣà wọ́n ń sọdún Ifá ọba lọ síbẹ̀ ọ̀tọ̀ yẹn kọ́ bọ̀tí nígbà tó ọba yẹn jẹ tán ọba lọ sí church ọba lọ sí mosque ìjà arọ́ba tó gbéra tó lọ lé Ifá ìjà rí bàbá wa ò wá dé ẹlẹ́wọ̀ ẹ̀tù àbùkù létí akínmọ̀rìn bàbá wa láwọn máa lọ sílé ìjọsìn Ifá àwọn ò lọ rí ṣèdúpẹ́. Now nígbà tó wá di lánàá Sunday nínú àlàkalẹ̀ wọn tí wọ́n ṣe bàbá gbéra wọ́n lọ church bẹ́ẹ̀ ni wọ́n gbéra wọ́n lọ sí church ẹ bá mi wo fídíò yẹn. Nítorí náà yíkáwé olúborí yíyí àpérò Ọlọ́run ní ẹ̀rí kìí ṣe fẹ́ ìfẹ́ Ọlọ́run mo sì gbàdúrà pé àtìlẹ́yìn májòjú ó ti ní yóò wá pẹ̀lú yìí ara rẹ̀ lẹ́yìn lóko yóò lásìkò ní ìdàgbàsókè ọwọ́ gbogbo ọmọ àgbà àti gbogbo ẹni tí ń gbèrú ní àkókò ẹ̀rí tí ń ṣe ògo ni fọ́nà lókè ọ̀rọ̀ ó kí ní sọ́pọ̀ àgbà fún ìjọ Anglican ní Ọ̀yọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bishop Ọdúntàn God bless you Olúwa túbọ̀ máa lò yìí fún ògo rẹ̀ ó kí gbogbo. Bàbá lọ chọ́ọ̀chì lóòótọ́ àmọ́ pé wọ́n lọ chọ́ọ̀chì ṣùgbọ́n nígbà tí wọ́n dé chọ́ọ̀chì yìí kí ni tí ò yẹ kí wọ́n ṣe ń bẹ̀ tí wọ́n ṣe kí ni nǹkan tí ò yẹ kí wọ́n ṣe ǹjẹ́ rí kí bàbá tẹríba ni àbí rí kí bàbá ṣí fìlà ǹjẹ́ rí kí bàbá tẹríba àbí wọ́n kàn ṣí fìlà àbí rí kí wọ́n kúnlẹ̀. Ohun tí bàbá lọ rèé ṣe ni wípé wọ́n ní kí iṣẹ́ ní mórí iṣẹ́ yá ẹni aṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́sà kónilẹ́rù lọ ni. Kò ń ṣe oníṣẹ̀ṣe nìkan màlúmà gbárùkù ti bàbá níjọ́ ìwúyè wọn. Nǹkan tí ò yí àwọn èèyàn ni wípé pàápàá jùlọ àwọn oníṣẹ̀ṣe àtàwọn èèyàn míì náà tó ń fẹ́ máa condemn ìgbésẹ̀ bàbá wa Ọ̀wọ́ Adé ẹlẹ́wọ̀ ẹ̀tù lórí pé wọ́n ṣe lọ sí church lóńdè náà tó máa lọ sí mọ́ṣáláṣí láti lọ ṣèdúpẹ́. Sultan of Sokoto gbogbo alámọ̀ wípé olórí ẹ̀sìn ìsìláàmù ni wọ́n. Eléyìí kì í ṣọ̀rọ̀ ìjà ẹ̀sìn o ẹ wo Sultan of Sokoto níbi ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ yìí ẹ jọ kí ló wá ṣe torí kó tó kúrò nílé ó mọ̀ pé gathering ẹlẹ́bọ lòún wá yìí o ó fi gbogbo ẹlẹ́ ó fi ìtìjú ẹlẹ́ ó ṣàfẹ́ wá nítorí pé wọ́n mọ ohun tí wọ́n ń ṣe. Eléyìí kì í ṣọ̀rọ̀ ìjà ẹ̀sìn o ẹ wo Sultan of Sokoto níbi ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ yìí ẹ jọ kí ló wá ṣe torí kó tó kúrò nílé ó mọ̀ pé. Wọ́n dẹ̀ mọ̀ wípé ibi oyè Aláàfin táwọn ń bọ̀ ibi oyè ẹlẹ́bọ ni wọ́n mọ̀ but bàbá yìí wá síbi ibẹ̀ wọ́n dẹ̀ jókòó rẹ́múrẹ́mú wọ́n dẹ̀ sojúṣe wọn. Èyí ti jẹ́ ká mọ̀ wípé ìfẹ́ ló ṣe pàtàkì jù ìfẹ́ ló ṣe kókó. Wọ́n jókòó tí wọ́n farabalẹ̀ wọ́n gbọ́ngbọ́n kan sọ pé àwọn ò ní wá àbí kan send àwọn ọmọ wá síbi ibẹ̀ wọ́n gbọ́ngbọ́n rẹ̀ wọ́n sáré bí àwọn oníṣègùn wọ́n ṣe ń dágàgà tí wọ́n ń fún ọba wa Láàfin Ọ̀wọ́ Adé tí wọ́n fún wọn lọ́wọ́ tí wọ́n kó bẹ̀rẹ̀ fún wọn. Sultan of Sokoto wọ́n sáré bẹ́ẹ̀ yóò bá rí fídíò yẹn ẹ wò.
orúkọ Ọlọ́run. àbí àìrẹ́ àwọn oníṣègùn àwọn olórìṣà. Bàbá yìí dẹ̀gbẹ́gbẹ́ kan sọ pé mo ti mọ̀ pé ibi tí mò ń lọ ibi ẹbọ ni, fún dé yìí mi ò ní lọ bẹ̀, but bàbá yìí ò ṣe bẹ́ẹ̀. Tó túmọ̀ sí wípé àwa tá a jó oníṣẹ̀ṣe náà ẹ má jẹ́ ká wá bias, ẹ dẹ̀ má jẹ́ ká wá selfish, ẹ jẹ́ ká pa àwọn ọba wa lé. Ọba tẹ́ ẹ̀ kí, ọba tẹ́ ẹ̀ post nígbà tí ń sọ̀rọ̀ pé bí, nígbà tí ń gba ilé òòṣà lọ tí wọ́n ń sọ oríṣiríṣi nǹkan, ọba tẹ́ ẹ̀ kí nígbà tẹ́ wá láṣìṣe yọ̀ kan tí kéèlè tún ṣe àṣìṣe gan, kò tó jẹ́ pàṣìṣe ló jẹ́ lójú tiyín, ẹ wá ń post ẹ̀. Àìrúmọlẹ̀ ò fẹ́ bẹ́ẹ̀, òótọ́ ló ní ẹja ṣe. Ẹ wo bíbẹ̀ yẹn ṣe kún tó ni, oníṣẹ̀ṣe nìkan mà kọ́ ló mà lọ, Muslim náà mà lọ bíbẹ̀, Christian náà mà lọ bíbẹ̀. Nínú àwọn tó jẹ́ kọmití tí wọ́n gbé tò yẹn kalẹ̀, oníṣẹ̀ṣe nìkan mà kọ́ ló má wà ń bẹ̀, Muslim má wà ń bíbẹ̀, Christian má wà ń bíbẹ̀. Nígbà tí wọ́n fẹ́ ṣe ètò níbi ìwúyè, wọ́n máa ní kí chief imam kó wá ṣe wúre, wọ́n máa ní kó lórí àwọn Christianity náà kọ́ náà wá ṣe wúre, kí bàbá wa Wándé Abímbọ́lá kán náà tó ṣe wúre. Ẹ bá mi wò wúre tí bàbá ṣe. Ó ní kọ́rọ̀ mọ́ ṣàìgbà, mo ní kọ́rọ̀ mọ́ ṣàìgbà, kọ́rọ̀ mọ́ ṣàìgbà ooo, kọ́rọ̀ mọ́ ṣàìgbà, àfẹ̀yí tí mo dá ṣe ooo, kọ́rọ̀ mọ́ ṣàìgbà, àfẹ̀yí tí mo dá ṣe ooo, kọ́rọ̀ mọ́ ṣàìgbà. Ọ̀kánjúà ni ọ̀jẹ̀ wọn mọ̀ pín, ẹni apá tọ́ sí ìtàn ni wọ́n fún un, ẹni gẹ̀gẹ̀sì àyà tọ́ sí wọ́n fún un ní kò mọ́ òkun, adúlá fún ẹ̀jẹ̀ ńdínlógún oródù níjọ́ tí wọ́n ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí tayé. Jíjí lajì o làbọ̀ bá wa o, jíjí lajì o làbọ̀ bá wa, àjíbọ̀ wá bá alábẹ́jì ògbé. Jíjí lajì o làbọ̀ bá wa, ojú òjò dólẹ̀ àwọlé eléṣì ẹ̀, iná ló dífá fún eléṣì ẹ̀ ọ̀wọ́ léjì ti gàrí ọ̀wọ̀n. Ó jí ní kùtù àì, ó fomi ojú ṣògbére ire gbogbo. Òjò dólẹ̀ àwọlé eléṣì ẹ̀, borí pẹ́ nílẹ̀ ìjẹ́ borí pẹ́ nílẹ̀ àdìrẹ o, borí pẹ́ nílẹ̀ òjò dólẹ̀ àwọlé eléṣì ẹ̀, borí pẹ́ nílẹ̀ borí kan bá sunwọ̀n àràgbá o. tó bẹ́ẹ̀. Mo kí gbogbo wa pátápátá o, pàápàá jùlọ gómìnà tó kó gbogbo wa jọ àti bàbá wa ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́ Adékèní, bàbá ẹlẹ́wù ẹ̀tù, aboko létí akínmọ̀rin, aboko létí abojú pa, pé ẹ káàbọ̀ o, àkí gómìnà wa pípọ̀ jù, ẹ ṣé o, ọmọ yín gbogbo ìtọ́wà ní òkè òkun, ibikíbi tí àwọn gbogbo ìran yín bá wà, lágbára lọ́wọ́ Ifá, lágbára Ọlọ́run kankan ò ní ṣe wọ́n. Oore tẹ́ ẹ ṣe fún àwa Ọ̀yọ́, àmọ́ oore yìí o, a sì mọ̀ títí ayé ni. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o, gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ wá gbogbo ọba orí adé. Bàbá má sì wúre, ọba yìí wá ṣe ní pé ká má rò lé apá kan,
lápá kan sí a fẹ́ kó bá yẹn pọ̀ sìn kó bá yẹn ààyò nígbà tá a ti lè sọ wípé jẹ́ muslim tó wà lórí ilẹ̀ wa a fẹ́ lé wọn dànù àwọn tó ń jẹ́ christian tó wà lórí ilẹ̀ wa a fẹ́ lé wọn dànù tá a sọ pé ìgbé ayé àlàáfíà la fẹ́ máa gbé ó túmọ̀ sí pé ọba bá lórí gbogbo wọn ni. kò má ṣe pé oníṣẹ̀ṣe nìkan ló máa gbé tó oyọba kalẹ̀ bó tiẹ̀ jẹ́ wípé àti christian àti muslim wọ́n mọ̀ pé ọba tìṣẹ̀ṣe ni èyí ló fà tó fi jẹ́ wípé kò sí ètò kankan tó dàbẹ́ ni wípé muslim àbí christian wọ́n ṣe fọ́ba kò sí nǹkan kan tí wọ́n ṣe ìpèbí náà fẹ́ bá àwọn olórìṣà wọ̀ ni àbí ṣé wọ́n fẹ́ sọ pé àwọn fẹ́ gbádé fọ́ba ni ẹ rí i pé àwọn náà ò jiyàn wọn ò jàǹpátá wọn ò dá wọn láàmú ṣé káwá tó pín ìwọ̀ fún àwọn náà ṣe ìburú jù èyí ló mú kí àwọn póòstì kan lọ́tún lósì kó bẹ̀rẹ̀ sí ní máa jáde látànà làwọn èèyàn tí wọ́n ń kọ̀rọ̀ yẹn sọ ẹ ká rí ọba kó lọ church kó lọ ṣe kinní kan kó lọ ṣe kinní kan ohun tó dùn mí jù bí ọ̀rọ̀ yìí ni wípé àwọn tí wọ́n mẹ́kì post yìí nígbà tí Aláàfin Ọ̀wọ́adé Ẹlẹ́wẹ̀tù Abímbọ́lá nígbà tí bàbá fi ń kó lẹ̀kẹ̀ Ifá sọ́rùn tán kó ìlẹ̀kẹ̀ Ifá tí wọ́n kó sí ọrùn tán kó kélé Ṣàngó tán kó sí ọrùn ẹnìkan kan ní àwọn èèyàn yóò jáde o wọn ò jáde kán mẹ́kì post yìí ẹnìkan kan wọn ò jáde nígbà tí bàbá yìí ń sọ̀rọ̀ rẹ̀ ní kíkan fún 21 days ní kíkan tó ń ṣe orò tí ó dẹ̀ sí nǹkan tó sápamọ́ bíbẹ̀ ààrẹ yẹn kankan sọ̀rọ̀ ń pa kíní yìí o nígbà tí bàbá yìí tí wọ́n ń kí Ifá ní government house ààrẹ yẹn kankan tiẹ̀ post inú àwọn èèyàn yìí o mo tú péjì wọn látòkè délẹ̀ ààrẹ yẹn kankan nù wọn dàbẹ́ ni pé kó sọ lórí ọ̀rọ̀ yìí ìyẹn wá ló wá jẹ́ kí n mọ̀ wípé lóòótọ́ lòwe àwọn àgbà tó sọ pé ọ̀tá ẹni kì í pòdù ọ̀yà kí inú ẹni ó dùn wọ́n dẹ̀ ní tá a bá kórìíra ẹlẹ́jọ́ ẹni á jẹ̀bi ni ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn òde ọba Abímbọ́lá Ọ̀wọ́adé Ẹlẹ́wẹ̀tù wọ́n ti ṣe dáadáa wọ́n ti rúure wọ́n ṣe dáadáa tí wọ́n ṣe ó pọ̀ débi wípé fún yìí tẹ́ ìbá láǹfààní àti ẹ̀ ti wo púpọ̀ nípa tí wọ́n ṣe níbi ìwúyè wọn ẹ wo bí àwọn olórìṣà wọ́n ṣe ń ṣùgbà bàbá yìí aṣàròbà kan tọrọ tiẹ̀ bí gbọ́nmi sí omi òtó tán ní pé wọn ò pè wọ́n lóòótọ́ èmi náà rí kódà pé wọn ò pè wọ́n torí pé àga tán fi jókòó ó yàtọ̀ sága táwọn ọba yòókù fi jókòó bí wọ́n sáré gbàgà yẹn wá fún wọn ni torí pé tá a bá wí tẹnu ìbá fàya ṣé bọ́ bá ṣe máa múra làwọn náà ṣe múra yẹn Ifá tó ní tá a bá bójú ìṣẹ́wọ̀ lò ìgbàkigbà ni wọ́n fi bomi fún ní mu ẹ̀ ń lọ síbi tí wọ́n ti fẹ́ ṣe ìwúyè Aláàfin ẹ̀ lè kó àkún sọ́rùn wọ́n wá ń fi góòdù wọn fi sọ́rùn ọ̀ ibi tí mò ń lọ́kọ̀ yẹn Aláàfin Ọ̀wọ́adé wọ́n ti rúure tẹ́ ẹ bá dẹ̀ wo ọ̀rọ̀ tí bàbá ọ̀jọ̀gbọ́n Wádé Abímbọ́lá sọ níjọ́ tí ọba tó ń lọ rí gbádé Ṣàngó bàbá sọ̀rọ̀ wọ́n sọ ọ̀rọ̀ ẹ bá mi wọ ọ̀rọ̀ tí bàbá sọ. ẹni bá sọ pé kẹ́ ẹ má ṣe Ṣàngó mọ́ ẹ má gbà fún bẹ́ẹ̀ bá fẹ́ máa sọ ya bí gbogbo ṣàlókù náà gbogbo ẹni ẹja máa ṣe ká fi kún ìgbàgbọ́ àtìmọ́lé tí a ṣẹ̀ṣẹ̀ mú dé àwa olòdì sọ́kàn kan bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí wọ́n gba ìdè lọ́wọ́ wa o ẹ má jẹ́ kí wọ́n gba kélé lọ́wọ́ wa o lọ́rùn wa o ó dùn mọ́ mi púpọ̀ pé ẹ yẹ bàbá wa sí bẹ́ẹ̀ sì péjọ yìí bẹ́ẹ̀ sì ẹ fi hàn pé ẹ fẹ́ràn rẹ̀ ẹ fẹ́ràn gbogbo àwa tó tẹ̀lé ọlọ́wọ́ yẹ ẹ̀yẹ náà sí o. àṣẹ. Oṣù wa yìí yóò tóbi yóò nílá. ẹ ti rọrọ yẹn báyẹn ẹni tó jẹ́ kọmíṣánná fún art and culture bàbá náà gbìyànjú pọ̀ lórí ètò ìyá Aláàfin yìí kọ́lọ́n dákun kó bá mi lọ́rọ̀ ẹ̀mí wọn kó jẹ́ kí ilé àtọ̀nà wọn kó má dàrú bàbá yìí náà sọ̀rọ̀
wọ́n ní lóòótọ́ ọba jọba lórí Muslim àti Christian ṣùgbọ́n èyí tó jẹ́ pàtàkì ibẹ̀ ni oníṣẹ̀ṣe. wọ́n mú nǹkan kan jáde lẹ́nìí tí mo fẹ́ kí kábíyèsí o tó bá múlò mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ kó reflect inú tẹ́ fẹ́ kọ náà. ó ní one lórí gbogbo ẹ̀sìn ni wọ́n ní pàtàkì jùlọ ẹ̀sìn àdáyébá. Ẹ lọ wò ó àti ní ìṣòro ní ilẹ̀ Yorùbá lẹ́nìí nítorí àwọn ọba wa ò mọ̀ wípé àwọn jọba lórí àdáyébá ni wọ́n jọba ní orí emir, wọ́n jọba ní Jerusalem ní ilẹ̀ Yorùbá tí wọ́n jọba lé. Báwo ni wọ́n ṣe àkóso àwọn gbogbo àwọn ẹlẹ́sìn àdáyébá ti rí wípé ìlú ó túbà ó túṣẹ. ọmọ tí ó bá sọ ìtàn àdáyébá nù ó so àpò ìyàbọ̀ ni. Pọfẹ́sọ̀ sọ lẹ́ẹ̀kan wípé ìtàn ẹ̀mí orílẹ̀-èdè ni. So ẹgbẹ́ bá wa sọ fún kábíyèsí wípé àṣà ìṣe ilẹ̀ Yorùbá dọwọ́ wọn. Yorùbá fẹ́ máa wò wọ́n níwájú. Àfẹ́ kó jẹ́ wípé bí ìyẹn bá tí wọ́n ní kì í jẹ́ ti bàbá tọmọ tọmọ làálàá. Wọ́n bá wọn ká ṣe, wọ́n bá ti ní ká ṣe. Yorùbá ẹbí tí ojú Yorùbá ti làdé nìsín, ẹni tó bá ń gbé Yorùbá àṣà àti ṣe Yorùbá lókè, ó ní Yorùbá ọmọ sáré tẹ̀lé o. Ẹgbẹ́ bá wa sọ fún wọn. Ta fẹ́ yọ àwọn Christian àti Muslim, ta fẹ́ yọ wọ́n sẹ́yìn ni. Ẹ jẹ́ ká gbàgbé àwọn alákatakítí. Ẹ jẹ́ ká gbàgbé wọn. A lè yọ wọ́n sẹ́yìn. Àwọn èèyàn tó wá ń gbé sùnmọ̀mí yìí, ṣé mọ̀ pé dìsẹ́mbà àwọn èèyàn tó ń gbé sùnmọ̀mí yìí náà ni wọ́n sọ, ó dùn mí díẹ̀ tó níṣẹ̀ṣe ni wọ́n. Wọ́n wà nínú àwọn tó sọ pé wọn kì í fi ifá yan ọba. Wọ́n wà nínú àwọn tó ní wọn kì í fi ifá yan ọba lálẹ̀dí Ọ̀yọ́. Ẹ dákun tí wọn bá fi ifá yan ọba lálẹ̀dí Ọ̀yọ́, kí náà fi ń yàn? Ẹ̀yin náà wá wò, gómìnà ọlọ́lá jùlọ, ẹni tí ò tún so níṣẹ̀ṣe tó tún jẹ́ Christian. Wọ́n tún wá nígbàgbọ́ wípé àní fáná fi ń yàn. Tẹ́ bá wo ọ̀rọ̀ tí gómìnà sọ, gómìnà láwọn ìbí àwọn pé àpèrè Aláàfin ṣé títà ló wà fún ni? Gómìnà láwọn ìbí àwọn pé àpèrè Aláàfin ṣé títà ló wà fún ni? Wọ́n ní irọ́, kò ń ṣe títà. Pé a jẹ́ pé táwọn ò bá wá lè ṣe ní tó yẹ káwọn ò ṣe, ìṣẹ̀dá àwọn yóò bí àwọn. Ẹ bá mi wo fídíò kọ́mọ́dà bíi pé bóyá Musa sọ̀dùn ọ̀rọ̀. So when they brought to me the first selection process, tí wọ́n láwọn ti mú ẹnìkan, tẹ́ni náà dẹ̀ lọ sórí rédíò tó lò ní Aláàfin elect. Mo wá ṣe ìwádìí, mo rí i pé àwọn kan gbowó ni, and I ask myself and my conscience, is Aláàfin's stool for sale? And I said no, I cannot defend it before my homemaker. So what we've gathered to witness today, the coronation of Kábíyèsí Ọba Abímbọ́lá Awóadé, by this singular act, we're reminded that even if some things happen and we are derailed, we will never lose our way. Yes, a lot happened since the last Aláàfin joined his ancestors, leaving the throne to his father's vacant for a while. But we're happy today that those issues have been resolved in the way
our fathers would have liked it to be. òun lẹ ti rí òun gómìnà tó wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn wọ́n ní àbíṣẹ́ nìkan kan wà tó wá lọ́bì fún ọba yìí ni tẹni náà bá wà kó jáde kó yọjú ẹ wo ọ̀rọ̀ tí gómìnà tó sọ ẹ wo. wá rí ẹnìkan tí ó wá bá mi láti influence selection Aláàfin mo fẹ́ kẹ́ni náà nawọ́ àbí kó bọ́ síta ń bì. There's nobody, no one. Actually, àwọn tó wá bá mi, gbogbo ẹni tí wọ́n ti torí ẹ̀ wá bá mi, Ifá ò mú wọn. Ẹni tí Ifá mú tí Ọlọ́run fi àṣẹ sí, tí ẹ̀yin èèyàn ìlú Ọ̀yọ́ tẹ́ ẹ fàṣẹ sí. Òun láti witness the coronation official ceremony. wọ́n ní Ifá ló yan ọba àwọn tí wọ́n torí wọn wá sọ́dọ̀ àwọn Ifá ò yàn wọ́n ẹni tí Ifá fọwọ́ sí tẹlẹ́dùmarè fọwọ́ sí torí pé ohun Elédùmarè lóhun Fá òun náà fi lédùn oyè. ẹ dákun sáwọn tó wá jẹ́ wípé wọ́n tún tako pé Ifá náà fi yan ọba kí wá ló kù tán fẹ́ sọ mọ́ oníṣẹ̀ṣe náà dẹ̀ péra wọn wọ́n tako pé Ifá náà fi yan ọba. fúndìí eléyìí níta ní kò kò bó wa ó bọ̀ kó bọ̀ o níta ní kò kò bó wa ó bọ̀ tí ò bá bọ̀ tó lóun lè bọ́ gba abẹ́rẹ́ lókun àṣẹ lásán ni ẹni tó ṣe bẹ́ẹ̀ àtẹta ní kò ṣàó pa ẹni tí ò tiẹ̀ ṣe pẹ́ẹ́pẹ́ ńkọ́ ẹni tó ṣe bẹ́ẹ̀ àtẹ ta ní kò rí ṣàó pa ẹni tí ò ṣe pẹ́ẹ́pẹ́ ńkọ́ ṣèbọ́bọ̀ wá dé àwọn tí ẹ̀kọ́ lẹ́kẹ̀ẹ́ Ifá sọ́rùn àwọn kì í Ifá lẹ́nu wọ́n gbàgbọ́ ní òòṣà wọ́n láwọn lọ sí Jésù àwọn lọ rèé ṣèdúpẹ́ ńbẹ̀ àwọn lọ lé Ifá àwọn lọ rèé ṣèdúpẹ́ ṣèbí bẹ́ẹ̀ nìkan bọ́ba kan ṣe dórí àpèrè lòun ti wé Èṣù dànù lòun ti wó Ògún dànù ní tiẹ̀ tó lóun ọ̀fẹ́ nìkan kan ṣe pẹ̀lú wọn tó ní òòṣà tó ní ìdọ̀tí ni tó ní òrìṣà gbàǹjo ni irúfẹ́ ọba tá a bá wá rí tó gbà fún ṣẹ̀ṣe tó ń ṣe gbóró nǹkan yìí kì í ṣe wípé ọ̀rọ̀ ìtàbùkù wa kọ́ ló kù tó yẹ ká máa sọ sírú èèyàn bẹ́ẹ̀. tí a bá fẹ́ kọ́ndẹ́mù èèyàn á kọ́kọ́ yin ẹnìyẹn ná kì í ṣe pàṣìṣe rẹ̀ lákọ̀ọ́kọ́ sọ á kọ́kọ́ sọ dáadáa tẹ́nìyẹn ṣe á kọ́kọ́ sọ fún un. ni wọ́n fi sọ pé ẹ̀ sì fẹ́ nú òótọ́ ọ̀rọ̀ lẹ́ ń sọ dáadáa tẹ́nìyẹn ṣe á kọ́kọ́ sọ but ẹ̀yin ò sọ dáadáa tí wọ́n ṣe àìdá bẹ̀lẹ̀ yín rí tí kì í dẹ̀ sì ṣe àìdá torí pé a gbọ́dọ̀ wà bias a gbọ́dọ̀ wà objective ẹ wo bíbí òyìn ṣe kún tó àìmọye oníṣẹ̀ṣe ló wà lóyọ̀ tó pé wọn ò dẹ̀ kúrò nílé tí gbogbo oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tá a bá kún bí ìwúyè bàbá wa Òwò Adé ó tó bí ojú bẹ́ẹ̀ lọ torí pé ohun má lè gbàgbé ni tó bá yìí ṣe ohun tí ò ṣẹlẹ̀ rí ohun ni tó bá yìí ṣe ọba mélòó lẹ rí tó yẹ pé nígbà tó ń sọ̀rọ̀ lọ́wọ́ ó kó lẹ́kẹ̀ẹ́ Ifá sọ́rùn mélòó la rí mélòó ọ̀pọ̀lọpọ̀ lè jẹ́ pé nígbà tí wọ́n bá ẹsẹ̀ dórí oyè tán náà ẹsẹ̀ mọ̀ òkè nǹkan tá a fẹ́ ṣe leléyìí. àwọn àti kírísítẹ́nì àti muslim náà lájọ kún bíbẹ̀ nǹkan kan tó wà ń pọ̀ Ọ̀yọ́ ni wípé tó bá ti di bí ọ̀rọ̀ ká ṣe àṣà ká ṣe ìṣẹ̀ṣe Ọ̀yọ́ máa ń gbàgbé tán pè lẹ́sìn àtọ̀húnrìn wá o mo kọ́kọ́ fẹ́ kẹ́ mọ̀ ẹ́ dájúdájú Ọ̀yọ́ máa ń gbàgbé tán pè lẹ́sìn àtọ̀húnrìn wá o àwọn tá a wá fẹ́ kán bá wa ṣe nǹkan wa àmọ́ wá ṣe ní díẹ̀díẹ̀ ẹ má jẹ́ ká gbàgbé pé ọba yìí inú ẹ̀sìn kan náà ti ń bọ̀ wọ́n lè bá wa jíjó wa
lájò tàdíréke àmọ́ wá ṣe díẹ̀díẹ̀ kí wá ṣe kó bá tí ò ti lo ọjọ́ mẹ́ta lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìwúyè wọn tán làwọn tá a jó níṣẹ̀ṣe láti wá ń kọ̀ǹdẹ́mù wọn láti wá sọ nǹkan tí ò dá ń parúfẹ́ ọba bẹ́ẹ̀ ó kù díẹ̀ káàtó báyà lẹ́ni bá ṣe ní tí ò dá ó ṣe làáwí ó kù díẹ̀ káàtó fún ìdí èyí ọba Ọ̀wádé Ẹlẹ́wùẹ̀tù bàbá ti rúure k'Elédùmarè ò jẹ́ kí wọ́n sọ̀ọ́re wọ́n ṣe dáadáa wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà bàbá gbàpọ̀ bá ṣẹ̀ṣẹ̀ làwọn ìṣẹ̀ṣẹ̀ náà dẹ̀ ń ṣe pé wá rí bàbá tán lọ ṣe Thanksgiving ní church kò mí pé bàbá fojú ìṣẹ̀ṣẹ̀ gbolẹ̀ o kò mí pé wọ́n fojú ìṣẹ̀ṣẹ̀ gbolẹ̀ o àwọn tí wọ́n ṣèdúpẹ́ àwọn tí wọ́n ṣe tán kópa kan sí kejì ni bàbá lọ pín wọ̀ tí wọ́n náà fún o á ní bàbá lọ rí pín ìwọ̀ wọn fún ẹni tó bá dẹ̀ wá rí bàbá mi tí wọ́n ti kúnlẹ̀ ní church àbámá ti tẹríba àbámá ti ṣe ẹ̀ka tán fi ojú àṣà ìṣẹ̀ṣe ipò wọn àpèrè wọn tán ti fojú ẹ̀ gbolẹ̀ kó mú jáde ayé yìí náà lásà ti rọba tó dé church tó ti lọ ń ṣépè fóògùn tó ti ṣe adé kalẹ̀ so ẹ jẹ́ ká jáwọ́ lápọ̀n tí ó yọ ká gbómi lákaná ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú ọba Ọ̀wádé kálíbà sí gbélẹ̀ Yorùbá ga wọ́n ní ikán parapọ̀ ikán mọ́lé èrún parapọ̀ wọ́n máa gìyàn ẹja jọ sowọ́pọ̀ pẹ̀lú bàbá Ọ̀wádé ilé tèmi dẹ̀ ń sọ yìí tẹ́nìkan bá wò pé bóyá ẹnìkan ló ń sponsor mi àbẹ́nìkan ló fún mi lówó irọ́ o èmi ò ní ròótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ kí n má sọ ni mi ní rí òtítọ́ ọ̀rọ̀ ńlẹ̀ kí n má sọ torí pé ọba tó ń fojú ìṣẹ̀ṣe wa gbolẹ̀ gbogbo àná lájọ ń bú nígbà tá a bá wá rí ọba tó gbé ìṣẹ̀ṣe lórí tá a wá dákẹ́ tá a bùkẹ́ diwọ́ Elédùmarè gan bí wa a ti ṣàbòsí báyẹn Ifá ò lè fẹ́ ká ṣe àbòsí òótọ́ ní Ifá fẹ́ ká ṣe Ifá tó ní ọ̀kàrà òkúrò tọ́ ní ògbẹ wá fọlọ́ọ̀tọ́ àwọ̀ ayé àbòfún sìkàsìkà ọlọ́tàn rẹ̀ olóòótọ́ balẹ̀ ó domi sìkàsìkà balẹ̀ ó diyangi òótọ́ rómi alẹ́ fẹ̀yàn tí ó mú mi wọ òwọ́pọ̀ mo débẹ̀ mo bùbọ́jú gbà tí ó lè tètè gbára lèmi wẹ̀ òótọ́ ní rúmọlẹ̀ fẹ́ ká ṣe ire o.